Òṣèré orí ìtàgé ilẹ̀ wa Tọ́pẹ́ Adébáyọ̀ ó mà ti ṣàlàyé àwọn nǹkan tó là kọjá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Jagunjagun. Gbogbo yín náà lẹ mọ̀ pé Tọ́pẹ́ Adébáyọ̀ òun ló ṣe dàrẹ́kítọ̀ fún movie eléyìí tó jáde ní 2023 tó gbalé gboko tí àkọlé rẹ̀ ń jẹ́ Jagunjagun. Kódà níbi Jagunjagun náà òun ló gba Best Director, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé àwa tá a wà nílé a kàn wo eré àgbéléwò náà ni, a ò mọ àwọn nǹkan tó là kọjá kó tó di pé eré náà jẹ́ eré táwa ń wò. Ó ti wá ṣàlàyé ṣùgbọ́n tó bá jẹ́ṣẹ́ ayé á ṣe là náà ni, tó bá jẹ́ṣẹ́ ayé á ṣe là náà ni. Àwọn eléyìí wọ́n ti sáìn péṣẹ́ táwọn fẹ́ ṣe nù. Gbogbo yín náà lẹ mọ òṣèré orí ìtàgé ilẹ̀ wa ni Adébáyọ̀ Sàlámì. Ó ní ó bí Tọ́pẹ́ Adébáyọ̀, ló bí Fẹ́mi Adébáyọ̀ àtàwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn tí a bá ń sọ̀rọ̀ nípa Nollywood household tó jẹ́ pé gbogbo fámìlì wọn eléré orí ìtàgé ni wọ́n. Bàbá Sàlámì ni. Ó wá ti ṣàlàyé níbi ètò Oyinmomo. Ó ní mo la nǹkan kọjá o nígbà tí mo ṣe dàrẹ́kítọ̀ Jagunjagun. Kí ló là kọjá gangan? Gbogbo ẹ̀ ní ìfọ̀gbà yànga. Ẹ wo fídíò náà tán kẹ́yìn náà ó sì fi kọ́gbọ́n pé gbogbo nǹkan láyé yìí ló ní negative side effect títí ẹ̀. Ó ṣàlàyé, ó ní nígbà tí ẹ jẹ́ mú kó tó ó sọ bó ṣe pàdánù ọmọ rẹ̀ tí wọ́n ta lọ́fà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Jagunjagun tán. Ó tún wá ṣàlàyé ohun tó tún là kọjá nígbà tí ń ṣe bó ṣe fẹ́ gbé eré náà kalẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú nípa bó ṣe pàdánù ọmọ rẹ̀. Ó ní ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé ọmọ òun kan bá eré Jagunjagun lọ. Olóòtú wa bí pé bó ló ṣe jẹ́. Ó nígbà táwọn ṣeré Jagunjagun tán táwọn ti délé ní òun kàn rí pé ara ọmọ òun kò ṣàdédé yá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ náà jáde láyé. Ó ní ṣùgbọ́n nígbà táwọn ṣe ìwádìí wọ́n ní pé ibi táwọn ti ń bọ̀ ni wọ́n ti ta lọ́fà. Ẹ rí i pé nǹkan ńlá ni. Ó ní bóun ṣe pàdánù ọmọ òun, ìkan lára àwọn ọmọ òun nù lẹ́yìn ìgbà táwọn ṣe Jagunjagun tán. Ó tún wá sọ àwọn nǹkan kan. Ó ní pé nígbà táwọn fẹ́ ya eré àgbéléwò Jagunjagun náà eléyìí tó gba àwọ́ọ̀dù tó pọ̀ lọ́dún 2023. Ó ní pé ìgbà tóun bẹ̀rẹ̀ sí ronú bóò ní iṣẹ́ náà ṣe fẹ́ tà, bóò làwọn ṣe fẹ́ gbé kalẹ̀, bóò ni yóò ṣe jẹ́ ní tí àwọn ènìyàn ó tẹ̀wọ́ gbà. Ó lóun bẹ̀rẹ̀ sí ronú bí bó ṣe máa ṣe. Ó ní ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé ibi tóun ti ń ronú òun kàn rí pé nǹkan ọmọkùnrin òun kò ṣiṣẹ́ mọ́. Òun ò tètè mọ ibi tí nǹkan ti wọ́ wá. Ó wá pé dókítà òun pé dókítà wàhálà máa ti ṣẹlẹ̀, nǹkan ọmọkùnrin ò mọ̀ ṣiṣẹ́ mọ́. Mo fẹ́ súnmọ́ ìyàwó mi, ó gbijó kò ṣiṣẹ́, kí ló ṣẹlẹ̀? Òun wá lọ rí dókítà. Ó ní dókítà ó búùkù appointment fóun. Ó ní kóun wá rí wọn. Báyìí ló ń gbéra. Òun lọ rí dókítà òun. Òun ṣàlàyé fún dókítà. Dókítà ní Mr. Tọ́pẹ́ Adébáyọ̀, kí lẹ̀ ń rò? Kí lẹ kó sọ́kàn? Òun ní èmi ń ro nǹkan kan. Gbogbo èrò mi mo ti ké lójọba lọ́wọ́ kí wọ́n máa bá mi rò ó. Ẹ sì mọ̀ pọ́rọ̀ Nàìjíríà oníkálukú wa á ti kó èrò wa léjọba lọ́wọ́ kí wọ́n máa bá wa darí ẹ̀. Ó ní èrò nǹkan kan dókítà ní Mr. Tọ́pẹ́ ẹ̀ ń ro nǹkan kan. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ pé nǹkan ọmọkùnrin yín kó mọ̀ ṣiṣẹ́. Ó náà sá wò pé kí ni mo lè máa rò kó yé. Ṣùgbọ́n nígbà tó yá tí wọ́n ṣe eré Jagunjagun tán tí eré náà ti ṣe é wò tóun ti rí pé eré ni táwọn gbé kalẹ̀ tí inú òun dùn tóun jókòó tíyàwó òun tóun jẹ àmàlà tó gbóná. Òun wá wò pé jẹ́ n test kìíní wò bóyá yóò ṣiṣẹ́. Kété tóun fẹ́ súnmọ́ ìyàwó òun tíyàwó òun fọ́ gbijó ní nǹkan ọmọkùnrin òun bá le. Ó lóun pé gbágà àṣé lóòótọ́ ni dókítà ń sọ pé téèyàn bá kó nǹkan sọ́kàn nǹkan ọmọkùnrin lè mọ́ ṣiṣẹ́. Ẹ̀kọ́ kékeré tá a gbọ́dọ̀ kọ́ ń bẹ̀ nù. Ẹ ti rí pé
ó ń gò ronú lọ bẹ̀ pé eré jagunjagun tóun fẹ́ yà tóun kó sọ́kàn ní ò jẹ́ nǹkan ọmọkùnrin òun ṣiṣẹ́. Ó ní kété táwọn ya ṣetán báyìí ní nǹkan ọmọkùnrin òun gbérí, òun mọ́kọ̀lùkù iná yakinyakin. Ó wá tún sọ̀rọ̀, ẹ já padà síbi ibi ọmọ rẹ̀. Mo fẹ́ ká kọ́ àwọn ẹ̀kọ́ kan pé iṣẹ́ táwa náà bá ń ṣe a ní láti máa kún fàdúrà, especially tí a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Bóyá àwa jẹ́ driver tá ń wa ọkọ̀, bóyá àwa tiẹ̀ jẹ́ oníṣòwò tàbí ń tá yálà tá a rí ká máa ṣe, ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi tẹ̀lé ń tá a bá fẹ́ ṣe. A ò sọ pé bóyá kádàrá ní tó bá ti fẹ́ ṣẹlẹ̀ pé kò ní ṣẹlẹ̀ o, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àdúrà kó tún ti àwọn nǹkan kan dànù, ká sì máa ṣe ìtọrẹ àánú tó pọ̀. Àbá Tọ́pẹ́ Adébáyọ̀, ẹ má bínú, Tọ́pẹ́ Adébáyọ̀ ni mò ń sọ o. Àbá kẹ́dùn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wo eré àgbéléwò tó jẹ́ fáǹsì wọn ni wọ́n mọ tí wọ́n ń là kọjá kó tó di pé eré ó jẹ́ eré. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa sọ, tí ó bá jẹ́ pé Tọ́pẹ́ Adébáyọ̀ tó náà bá jáde kó sọ̀rọ̀ nǹkan báyìí, a ò ní mọ tó là kọjá kó tó di pé eré náà jẹ́ eré. Ṣùgbọ́n a wá dúpẹ́ pé eré náà kò lọ lásán. Oríṣiríṣi àwọ́ọ̀dù ni Fẹ́mi Adébáyọ̀ gbà lórí èèyàn lọ́dún 2023. Bákan náà Tọ́pẹ́ Adébáyọ̀ náà òun náà ló ti fi gba àwọ́ọ̀dù Best Director èèyàn ní jagunjagun tó direct. Tá a bá ń sọ̀rọ̀ nípa Best Director ẹni tó mèrè direct ní Nàìjíríà Nollywood lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, Tọ́pẹ́ Adébáyọ̀ ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn tá a bá ń tara wa lókù. Ẹ̀yin olólùfẹ́ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo channel wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe ní sórí YouTube channel yìí. Ikú aya ikú ọmọ ìkókó ń bẹ̀ kò mọ̀ ní wọlé tàwa náà ìyún lókù díẹ̀ tọdún 2025 yóò parí. Ẹ dẹ̀ má gbàgbé tẹ notification bell sílẹ̀ kẹ́ lè máa rí ọ̀pọ̀ nínú àwọn post wa. Ẹ ti mọ̀ pé bó bá ṣe ń sún náà la máa ń tẹ̀lé yín. A máa ń ja yín tán bẹ́tà, a máa ń gbé yín débẹ̀, a máa ń gbé yín tàbáyé bó ṣe ń lọ níkànnì ayélujára náà la máa ń sún. Táwa náà bá ti ń sún, ẹ máa sún tẹ̀lé wa, kájọ máa sún, kájọ máa mọ bí ṣe ń lọ ìyún níkànnì ayélujára. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe button lẹ́ẹ̀kan sí. Ẹ wá lọ sí comment section, ẹ já bá èèyàn Tọ́pẹ́ Adébáyọ̀, ẹ já bá kẹ́dùn ọmọ rẹ̀, ẹ tẹ RIP fún ọmọ rẹ̀ eléyìí tó ti papòdà. Ó lágbára o, ilé ayé ẹ̀dá. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má gbàgbé ẹ lọ sí comment section, ẹ tẹ RIP fún ọmọ Tọ́pẹ́ Adébáyọ̀ eléyìí tó bá movie jagunjagun lọ. Àbá kẹ́dùn. Ń tún máa rí yín ná.